Hello, hello, hello. Ẹ̀yin ará mi nínú Olúwa, ẹ ṣé wa kú sí mi. Èní a kú Sunday ni, a ní fi Sunday òní ṣàṣemọ̀. Agbára Kristi Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan. Lọ́ba ni gẹ́gẹ́ bá ṣe ń gbọ́, bá ṣe ń sọ fún wa, tá à ń gbé sí wa létí. Torí ẹ̀ ló ṣe dá pé ká máa sọ bó ṣe ń lọ fún yín. Kẹ́ ẹ lè máa mọ bí gbogbo ẹ̀ náà ṣe ń lọ. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé Ashley ó lọ fọlọ́pàá mú kábíyèsí ní London. Níbi tó tún kó wàhálà lọ bá kábíyèsí ní London. Ẹni ẹlẹ́ni tó tiẹ̀ ń lọ bẹ̀ ìyàwó ẹ pé kó jọ́ ò, kó padà wálé o, kó fìyè dénú o, kó yìí ṣe. Kábíyèsí tó jẹ́ pé àti jẹ́ta ló yẹ kí Naomi ti dé. Ṣùgbọ́n ó ní nǹkan kan tí Naomi yìí ń ṣe tí ó ti fi dé. Kábíyèsí dẹ̀ ni òun máa dúró dè tí tó máa fi ṣe arrangement yẹ́rìdì ẹ̀ tó ṣe yẹ́rìdì tán kó tó sọ pé òun padà bọ̀ wọ́n jọ máa dé ni. Wọ́n ní kábíyèsí ò fẹ́ filẹ̀ lọ́rùn àfi kó ya tẹ̀lé òun wá sí Nàìjíríà. Wọ́n ní Ashley ṣá ó wá kábíyèsí lọ. Ṣé mo pé Ashley ewúrẹ́ ni aláìgbọràn. Bí bá dé ń bí ó tún máa kọjú sọ̀rọ̀. Bí bá tún dé ń bí ó tún máa kọjú síbẹ̀. In fact àfi k'Ọlọ́run kó ṣàánú fún wa. Irú Naomi yẹn. Ọlọ́run kó jọ wọ́n fún wa níyàwó túláàsì. Àgbákò nínú àwọn obìnrin kí Jésù má jẹ́ àrè. Bẹ̀tẹ̀ òun jẹ́ ìkan nínú wọn. Àfìgbà tó tún lọ kó bá kábíyèsí lọ́hùn. Tí kábíyèsí Ọlọ́run ló yọ kábíyèsí gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé ó fọlọ́pàá mú kábíyèsí pé kábíyèsí ń lù òun. Àwọn ìlú bẹ̀yẹn ò dẹ̀ ń fẹ́ kán gbọ́ pé èèyàn ń na ọmọ àbí èèyàn ń na ìyàwó. Wọ́n lè fi tìtorí ẹ̀ kán rí dínkù èèyàn, kán jẹ́èlì èèyàn, kán dẹ̀ ṣe ń tàn. Wọ́n ní wọ́n ti ẹ̀kọ́ pé yá kábíyèsí àbí kì í ṣe kábíyèsí. Òfin ìlú wọn yẹn wọ́n cherish ẹ̀ ju every other thing lọ. Ẹnìkan gbọdọ̀ wá láti ìlú onílùú. Ìlú tí ẹ̀ bá ẹni yẹn gangan tó wà nílùú yẹn, àwọn aráàlú wọn ò gbọdọ̀ fi ọwọ́ pa ìdá wọn lójú. Wọ́n tó tọkọ̀ fara àtà tó wá láti ìlú ibòmíì. Wọ́n máa níbẹ̀ ṣe ń ṣe báṣabàṣa nílùú yìí ẹ̀ gbọdọ̀ gbé wá sí ìlú tiwa. Wọ́n á fún tọ̀hún jófin. Ó ní kábíyèsí ní Ashley lọ fẹ́ lọ kó bá kábíyèsí. Kán lè ṣe kíni ó fẹ́ bà ti kábíyèsí jẹ́ ṣùgbọ́n ẹni tó sọ pé òun máa bà ti kábíyèsí àti Naomi jẹ́ tí ó tààrà ẹ̀ gangan kò ní settle láyé ẹ̀. Agbára Ọlọ́run. Lọ́ba ni kábíyèsí pẹ́pẹ́ Naomi o. Naomi pẹ̀lú bóun àti Naomi ṣe gbọ́n mi sí omi òtó. Naomi yìí fẹ́ràn ọkọ ẹ̀. Ó kàn jẹ́ pé k'Ọlọ́run má jẹ́ kí èèyàn lọ dárùn. K'Ọlọ́run má jẹ́ ká lùgbàdì àwọn ẹni búburú. Ìṣe Naomi ò nífẹ̀ẹ́ ọkọ yìí nífẹ̀ẹ́ títí dọ̀la. Tí kábíyèsí bá ṣe nǹkan tí Naomi fẹ́ tó ti sọ fún a ṣe, á dẹ̀ padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀. Torí Naomi ò yan ọkọ méjì láàyò pé òun fẹ́ fọkọ méjì láyé òun. Ẹni tóun ti fẹ́ ó ti fẹ́ náà nìyẹn. Òun ò fẹ́ àwọn alábàṣà tó máa fi lé ọkọ wọn lẹ̀ tán tó máa lọ disturb àwọn ẹni ẹlẹ́ni. Kì í ṣe pé èèyàn kì í fi bí èèyàn bàtà ọkọ bá ti ṣe kíní. Kán wá ní misunderstanding. Yes, tendency wà pé ẹ lè settle. Àti pé tẹ́ bá tiẹ̀ fẹ́ settle ya dúró ẹ̀. Kó má wulẹ̀ sọ pé o fẹ́ lọ da ilé onílé rú. O dá ti ẹrú o fẹ́ lọ da ilé onílé rú. Kò dáná Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Ashley tó yàn láàyò pé òun fẹ́ da ilé kábíyèsí rú Ọlọ́run ò fún ṣe. Ó fẹ́ da ilé Naomi rú Ọlọ́run ò fún ṣe. Bí Naomi ṣe lọ rescue kábíyèsí ní station àwọn British nìyẹn. Wọ́n ti ka gbogbo òfin sí kábíyèsí lọ́rùn. Ọlọ́run má jẹ́ kán jẹ́ ìlú odindi ọba ìlú. Ni Naomi wá fi gbogbo wọn ní ó wá tender gbogbo evidence sílẹ̀ fún kábíyèsí. Fún àwọn British police station. At the end of the day wọ́n rí pé bloody ògbóǹtarìgì onírọ́ ni Ashley. Ṣé mọ̀ pé èéfín ni wà? Èéfín kò síbi tí èéfín wà ó bá dé mọ́lẹ̀ bá ó máa ru jáde ni. Òun lọ̀rọ̀ Ashley. Ọlọ́run dẹ̀ wá ṣe. Ọlọ́run tó wá ṣe é sì ní pé àṣírí Ashley wá tú. Wọ́n release kábíyèsí. Naomi mú ọkọ ẹ̀ padà sí ibi tí kábíyèsí dé sí. So at least wọ́n ní kọ́kọ́ lé akátá lọ náà kó wá ṣẹ̀ṣẹ̀ wá fi ààbò fún adìyẹ. Òun ni ọ̀rọ̀ Naomi àti kábíyèsí. Wọ́n ṣàgbà ọpẹ́lọpẹ́ Naomi ṣàgbà kábíyèsí rẹ̀ pẹ̀lú Ọlọ́run. So bí kábíyèsí kò fi kan pé méjì bí kábíyèsí ṣe kàn gbé aago
àwọn Nàìjíríà ní ààfin. Ó pe àwọn ààfin pé kán bẹ̀rẹ̀ kí náà tí ẹ máa ń pè ìtúnwàṣe ritual, pé kán bẹ̀rẹ̀ ìtúnwàṣe ritual. Èmi ò gbọ́ rí, a ṣẹ̀ṣẹ̀ gbọ́ náà ní íńtánẹ́ẹ̀tì náà láti gbọ́ pé nǹkan tí kábíyèsí sọ fún wọn ní ààfin pé gbogbo àwọn onífá àtàwọn gbogbo pé kán bẹ̀rẹ̀ sí ní ṣe ìtúnwàṣe ní ritual pé ó ní kí ló dé pé kán bẹ̀rẹ̀ sí kán separate òun àti Ashley. Ìtúnwàṣe ritual náà máa ń pè tán máa fi ṣe separation Ashley àti kábíyèsí pé kán bẹ̀rẹ̀ náà báwọn ṣe wá ní ìtúnwàṣe kẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrín ló ṣe wọ́n ní kì í tiẹ̀ ṣe àwọn tí ààfin tiẹ̀ ti gbọ́ bẹ̀tẹ̀ wọ́n ní kán bẹ̀rẹ̀ ètùtù yẹn kán tètè separate òun pé òun ò gbọ́dọ̀ dé sí ààfin kí Ashley tó wá sáàfin òun pé kán tètè bẹ̀rẹ̀ sí ní ṣe ètùtù yẹn lọ́wọ́ wọ́n ní wọ́n ti ń ṣe ètùtù yẹn àná ni kíní yìí bẹ̀rẹ̀ àná a ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ wọ́n sọ fún wọn pé a ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé wọ́n ní wọ́n ti ń ṣe ritual yẹn kí ìtúwàṣe ritual kí Ashley má dé sí ààfin mọ́ wọn gbọ́dọ̀ rí ní ààfin mọ́ láyéláyé kí kọ́lọ́n kó bá wọn tún ìtúwàṣe kán bẹ̀rẹ̀ ṣe wọ́n ṣe ìtúwàṣe láti separate ritual kan láti fi separate kábíyèsí àti Ashley. Wọ́n bá ní àwọn Láfógìrì wá ní ṣe mọ̀ pé ni wọ́n yìí wà láàfin despite pé gbogbo àbòsí wọn Ọlọ́run mú wọn gbogbo ìgbà Ọlọ́run ń tú wọn láṣìírí ètí Ashley tuntun lọ ṣe fún gbogbo wọn sì ní àwọn Láfógìrì eléyìí gan ó gba kí ló máa ń jẹ́ iná sọ ó gba túláàsì fún àwọn Láfógìrì pẹ̀lú Ashley. Wọ́n níṣẹ́ ìtí ìgbọ́ wọ́n á ṣàlàyé fún àwọn Láfógìrì wọ́n ní níbo báwọn náà ṣe fẹ́ wọ́n ní ṣé kábíyèsí ti lọ sílùú òyìnbó ti lọ sí London ó ti fẹ́ lọ òun àti Naomi ti settle ọmọ wọn náà fẹ́ fi settle ọmọ wọn náà fẹ́ fi ṣe wọ́n ní Ashley kábíyèsí ti fẹ́ bẹ̀rẹ̀ ó fẹ́ lọ òun àti ti settle pẹ̀lú Naomi ó fẹ́ dé ọmọ tàwọn lọ wọ́n ní wọ́n sọ pé èyí tí ìgbọ́ wọn náà bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún àwọn Láfógìrì ní àwọn àtàfin wọ́n ní mọ̀ pé ọmọ yín túláàsì tó lọ ṣe tó kúrò ní ibà ó lọ fọlọ́pàá gbé kábíyèsí nílùú tó fẹ́ jẹ́lì kábíyèsí abẹ́ẹ̀ ti gbọ́ wọ́n ní báwọn yẹn ṣe káwọ́ lérí yẹn pé irọ́ ni wọ́n ní tí gbọ́ ní nǹkan tọ́mọ yín fojú kábíyèsí lọ rí ní ọ̀hún yẹn nílùú a jẹ́ pé ẹ fẹ́ yọ kábíyèsí wa kúrò lórí oyè ní Ashley pé kíákíá kan bẹ̀rẹ̀ sí ṣe ìtúnwàṣe ritual láàrin kábíyèsí àti Ashley kò jẹ́ bó ṣe yẹ kó rí náà nìyẹn ẹ mọ̀ pé wọ́n ní kángun á kángun síbì kan fún oníṣẹ́ ẹbí wọ́n ní ó jẹ́ bó ṣe jẹ́ bí kábíyèsí ṣe sọ fún wọn pé kán bẹ̀rẹ̀ sí ní ṣe ìtúwàṣe ritual ní ààfin láàrin kábíyèsí àti Ashley lọ́wọ́lọ́wọ́ báyìí pé òun ò fẹ́ rí Ashley láàfin òun mọ́ òpin ti dé bá kábíyèsí ẹ̀yin èèyàn wa ẹ tún gbọ́ irú eléyìí àánú kábíyèsí ṣe mí láyé kábíyèsí tó bá tún rí oníyàwó ìkóbìnrin jọ tó níwádìí bíbélì sọ ní fún àlàáfíà ara wa ni ó ní ọkọ kan aya kan wọ́n ti wá ní ṣé Ọlọ́run fẹ́ báyàn ṣorogún ni àbọ̀ Ọlọ́run fẹ́ ó ní ká lè nísinmi tó bá dẹ̀ fẹ́ rí ojú rere Ọlọ́run gbàdúrà kó wá ìyàwó tí Ọlọ́run yàn òun ni kò fẹ́ a ní fọkànbalẹ̀ wà á ní ìsinmi ológo jùlọ ṣùgbọ́n pé ọkùnrin obìnrin wà àtàṣe àtàjẹ àtẹmẹrẹ àtẹlẹbọlógún àtẹpámọ́lẹ̀ àti kìnìún gbogbo wọn wà kó gbogbo wọn papọ̀ ṣe rí nǹkan tí ìyàwó púpọ̀ tó fojú yàn rí kábíyèsí bá tún ayé wá téèyàn bá tún máa tún ilé ayé wá tó bá rí olóbìnrin púpọ̀ wá róbìnrin ó máa sà ní á gbàdúrà farabalẹ̀ láti gbàdúrà yan ìyàwó tọ́lọ́run fẹ́ fún ẹ̀yin èèyàn mi ẹ bá mi like ẹ bá mi subscribe kí ẹ lè bá mi fi ìtókù sí comment section
ààbò Ọlọ́run á dájú lórí wa. A ní dáràn lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.